mórí àwa fìrè lọ́jọ́ gbogbo. Ìbà Elédùmarè ọba tó dá gbogbo wa sáyé. Ọba ọlọ́wọ́ gbọgbọrọ tí ń yọmọ ẹ̀ nínú ọ̀fìn. Òun ló bìrìkìtì ajípọ̀jọ́ kúdà. Àkànní òkè mo tún dé o. Mo gbàgbàdà ọgbọ́n dé, ẹ wá kẹ́ ẹ wá bomi ọgbọ́n mu. Yorùbá dùn lédè látúgbédé, ẹ wá nǹkan fìdílé. Kájọ máa bẹ́tọ̀ ọ̀hún bọ̀ nírọ̀sọ̀rọ̀. Tó gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Yorùbá dùn lédè, mo kí yín, ẹ kú dédé wòyí, ẹ kú bójú ọjọ́ ṣe rí, ọ̀dẹ̀ ò dàbí níhà ọ̀dọ̀ yín. Tó Elédùwà yóò jẹ́ ó máa ju gbogbo wa ṣe, àti lọ àti bọ̀ wa, ayọ̀ àti dùnnú ni ó máa já sí lágbára Olódùmarè. Ẹ wò mí lórí ètò lọ́sẹ̀ tó kọjá, a tẹ ìbéèrè kan síta. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ tẹ àtẹ̀ránṣẹ́ láti dáhùn sí ìbéèrè wa. Gbogbo yín lẹ gbà á, inú wa sì dùn púpọ̀ nítorí pé ẹwà èdè Yorùbá kò ní parun lágbára Olódùmarè. Ìbéèrè ọ̀hún ó ní wípé Yorùbá bọ̀ wọ́n ní à ń rọ́jú jẹ̀kọ ọ̀bùn. À ń rọ́jú jẹ̀kọ ọ̀bùn. Ìdáhùn sí gẹ́gẹ́ bí ẹ ti ṣe tàn ránṣẹ́ sí wa, ṣùgbọ́n fún àǹfààní àwọn tí ó ṣeé ṣe kí wọ́n má mọ ìdáhùn sí òwe yìí, tí Yorùbá bá ní à ń rọ́jú jẹ̀kọ ọ̀bùn, ìparí ẹ̀ ni wípé ọ̀bùn tó ń dákọ ẹ̀ kéré. Ṣé ẹ mọ̀ wípé nílẹ̀ Yorùbá pípọ́n la máa ń pọ́n ẹ̀kọ, tàbí ńgbà míì wọ́n á máa bu ẹ̀kọ sínú igbá tí wọ́n ṣe tí ó dàbí kólòbó. Ẹni tó wá jẹ́ ọ̀bùn táwọn èèyàn ti ẹ̀sìn ń tiraka pé ọ̀dà ẹja ti ẹ̀sìn máa bá ara ẹ̀kọ rẹ̀, ó wá tún bẹ̀rẹ̀ sí dínwọ́ ẹ̀kọ ọ̀hún kù. Yorùbá ní à ń rọ́jú jẹ̀kọ ọ̀bùn, ọ̀bùn tó ń dákọ ẹ̀ kéré. Yorùbá máa lo òwe yìí láti kìlọ̀ fún àwọn èèyàn tó jẹ́ wípé wọ́n ń ṣàìdá láwùjọ, ṣùgbọ́n àwọn èèyàn wò wípé ẹ má jà pa wọ́n tì, ká bá wọn lájọṣepọ̀, ó tún wá ń ṣakọ, ó tún ń ṣoge. Ẹ ṣeun, a tún tẹ ìbéèrè síta níparí ètò ti òní, kẹ́ ẹ bá wa dá sí ẹ̀yin ọmọ Yorùbá àtàtà. Lórí ètò lónìí, mo fẹ́ ká tún gbégbá ọ̀nà àrà ọ̀tọ̀. Ṣé ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀? Lónìí àyọkà ni mo fẹ́ ká jọ gbé yẹ̀wò. Ìwé kan pàtàkì nílẹ̀ Yorùbá tí àwọn òṣèré orí ìtàgé ti fi ṣeré rí, òun ni mo fẹ́ ká jọ kà lórí ètò. A ó ka ìran kìíní lónìí. Ẹ wá jọ̀ọ́, ẹ gbìyànjú láti máa wo ẹwà èdè, lílo òwe àti àṣàyàn ọ̀rọ̀ nínú ìwé yìí bí a ó ṣe máa kà lọ. Ìwé wo ni mò ń perí? Ìwé ọ̀hún ni Ẹfúnṣetán Aníwúrà, ìwé nípa Ìyálóde Ìbàdàn tí bàbá wa Akínwùmí Ìṣọ̀lá tí wọ́n kọ. A ó ka ìran kìíní nínú ìwé ọ̀hún lónìí. Ẹ má gbàgbé, ẹ máa fi ọkàn bá lọ káyọ kò mọ́ òkun nínú ẹwà èdè àti òwe bí wọ́n ṣe lò ó nínú ìwé yìí, Ẹfúnṣetán Aníwúrà. Ẹ jẹ́ ká ọ̀rọ̀ àkọ́sọ tí bàbá wa Akínwùmí Ìṣọ̀lá tí wọ́n kọ. Mo fìbà fún wọn pẹ̀lú ọpọlọ tí Olódùmarè fún wọn láti gbé ìwé yìí kalẹ̀. Wọ́n kọ ìwé yìí ní ọdún 1968 ni wọ́n kọ́kọ́ kọ. Ọ̀rọ̀ àkọ́sọ ọ̀hún lọ báyìí. Ẹfúnṣetán Aníwúrà, obìnrin mẹ́ta, Adékáyà ó já ẹ̀rù jẹ̀jẹ̀ tí fẹ̀rù paléyá. Àbẹ̀rù jẹ̀jẹ̀ tí fẹ̀rù paléyá, ẹ dákun ẹ má bínú. Ẹfúnṣetán ọ̀kan, Ìbàdàn ọ̀kan. Abàyà gbàǹgbà tí polódùmarè lẹ́jọ́. Ọba òkè kò tètè dáhùn. Ẹfúnṣetán gbéra láyé, ó lọ bá lọ́run. Tó bàbá wa Akínwùmí Ìṣọ̀lá wá ní mo mú ìtàn eré yìí láti inú ìtàn Ìbàdàn ní àkókò ààrẹ Látòsà
ni Ẹfúnṣetán ń ṣe ìyálóde Ìbàdàn. Irú ìwà tí mo rí kà pé ó súyọ nínú ìwà ìyálóde Ìbàdàn ó wú mi lójú ni mo bá mú ni mo bá sọ ọ́ di eré. Gbogbo ìyókù àfikún ni. Mojúbà o, àkọjá ewé mi rèé. Kò jẹ́ bí bàbá wa Akínwùmí Ìṣọ̀lá bí wọ́n ṣe kọ. Ẹ jẹ́ ká bọ́ sí ìran kìíní nínú ìwé Ẹfúnṣetán Aníwúrà. Àwọn ẹrú ń ṣiṣẹ́ lágbàlá ìyálóde. Gbogbo wọn ró aṣọ, wọn kò wọ ẹ̀wù. Ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ sọ̀rọ̀ ó lápòókọ ẹ̀ ní Adétutù. Adétutù nítorí rèé, dákun bá mi gbómi ọ̀dọ̀ rẹ̀ ń. Ata yìí gbẹ púpọ̀, ó ṣòro lọ. Bẹ́ẹ̀ sì ni kò gbọdọ̀ má kùnná bí etí. Bí ìyá bá rí ẹyọ kóró kan níbẹ̀, ìyà tí yóò jẹ mí yóò ju ti ẹran ọ̀jẹ̀ lọ. Àlọ̀kúnná bí etí ni, jọ̀wọ́ bá mi gbé e. Àwẹ̀ró fèsì, jọ̀wọ́ fi mí lọ́rùn sílẹ̀. N kò lè dìde níbi tí mo wà báyìí. So kúkú mọ̀ pé ìyá fẹ́rẹ̀ dé. Bí n kò bá tí ì ṣẹ́ ẹ̀gúsí yìí tán nígbà náà, iná mọ́ mi ọmọ rárá. Wò ó, ojú egbò ọ̀rẹ́ ìjẹta lónìí lẹ́yìn mi yìí ó ń ta mí jọjọ. Adétutù bá tún fèsì, kò burú, ó ṣé o. Bẹ́ẹ̀ ni, ìyà ló ń jẹ mí báyìí, òṣìṣẹ́ wà lóòrùn. Ẹni máa jẹ ńkọ́, eléyìí ní wà ní bòójì tí ń gbéjú gbére. Ẹwà èdè Yorùbá. Ha! Ìwọ Elédùmarè, tèmi mà dọ́wọ́ rẹ o. Àkìyà wáyé ni mo wáyé bí. Lọ́tọ̀lọ́tọ̀ ni kó wá yanrí sá. Ibi tí bàbá gbé yanrí, ọmọ ò mọbẹ̀. Bẹ́ẹ̀ ni àkúnlẹ̀yàn nàdáyébá. Níbo ni mo ti yan orí tèmi yìí? Ǹjẹ́ kò tilẹ̀ yẹ kí n kúkú kú? Bóyá mo lè tún yàn látún wá. Ayé ìyàmà láyé ẹrú o. Bínú ń bí ẹrú kò gbọdọ̀ fi hàn. Bínú ẹrú dùn àdùndẹ́yìn èèwọ̀. Ẹrú ò gbọdọ̀ rẹ́rìn àṣẹ̀ṣàmọ̀sí. Ṣebí ara ẹrú ni a ti dán ọ̀rẹ́ tuntun wò. Ẹrú ni ó lè ru ẹrù tó wúwo. Ẹnu rẹ̀ ni eegun ti dùn. Ẹrú kìí jẹrú lọ́bẹ̀. Ìdí ẹrú ni àkísà ti dára. Ẹrú kò lọ́rùn ìlẹ̀kẹ̀ àfi tókùn. Bẹ́ẹ̀ ni ìyá kan náà ló gbé mi yìí. Àwẹ̀ró bá tún fèsì. Ó jẹ́ dákẹ́, ìwọ ọ̀rẹ́ mi. Ọ̀rọ̀ náà ti kọ sísọ. Má wulẹ̀ bára rẹ nínú jẹ́. Kí ni o fẹ́ kémi yìí máa wí? Èmi Àwẹ̀ró Ògún. Èmi obìnrin náà. Èmi ọmọ onílé, ọmọ ọlọ́nà, ọmọ onílẹ̀. Èmi ìbàdí àrán. Èmi ìbàdí ìlẹ̀kẹ̀. Sẹ́mi náà ni mo dẹni à ń síntán lé lórí. Baálẹ̀ ìlú ni bàbá mi. Ènìyàn pàtàkì ni ìyá tó bí mi lọ́mọ. Kí Ọlọ́run má pa wá dà sáìdá. Ayé kan kò tún gbọdọ̀ lé ju tiwa yìí lọ. Aláàárù tí ó ń rẹrù àrùn yìí lọ́rùn lọ́jọọjọ́, tí ó tún ti lẹ́bẹ̀ ẹ̀kọ́ jẹ láàárọ̀, tó tún sọ pé òun kò wáyé tó le. A kò ṣàìmọ̀ pé olórí oníyẹ̀yẹ́ ni. Ikú màyà jẹ̀sín o. Yéè, ẹ̀fọ́rí ìtúndé. Ládétutù bá fèsì. Ẹ̀fọ́rí tàbí kí ni tó ń wí? Ó jẹ́ múra sí ohun tó ń ṣe. Wéré ni ẹ̀fọ́rí rẹ náà yóò sá lọ nígbà tí ìgbà tí bá ń pèsè fún ọ. Ìtawùyì ló ń bá wọlé gidigidi. Àwẹ̀ró fèsì. Àṣé wọ́n ti ẹni mo ṣe bí ìyá ló wọlé dé ni. Ìtawùyì dáhùn. Èmi ni
èmi kínní náà ni ẹ̀rù báyìí sá o. Àwẹ̀ró fèsì, ta ni kò ní bẹ̀rù àjẹ́ olójú ẹyẹ. Ìtawùyí dáhùn, ó jẹ́ sọ ẹnu ẹ, ògiri tó ń wò ìmọ̀ létí. Àwẹ̀ró dáhùn, pátákì ra rẹ̀ apá mi, ẹbọ kan kì í le kó ju ikú lọ. Ìtawùyí tó fèsì, kò tilẹ̀ ní pa ọ́ ṣùgbọ́n ìwọ náà mọ̀ pé àbúrò ikú ó ju ikú lọ. Adétutù dáhùn, jọ̀wọ́ kó bí tẹ́ ń ṣe ọ́ sàn o. Ìgbà tó parí iṣẹ́ ló ráyè àròyé. Ajá tó yó kì í bá ìlú ṣeré o. Ìtawùyí dáhùn, ó tó o, má fi lọ̀ mí ń dá sí gbogbo dùndú tiẹ̀ ní láta. Adétutù dáhùn, bẹ́ẹ̀ ni o, kóńkó jábélé kálukú ní í ṣe tiẹ̀, má kó bá mi, kò sẹ́ni tó kọ̀wé sí ọ, má fi lọ̀ mí ń dá sí i. Ọ̀ṣuntádé bá sáré wọlé gìrìrì. Ọ̀ṣuntádé dáhùn, Ìtawùyí, ìyá ń bọ̀, ìyá ń bọ̀. Àwọn méjèèjì sá jáde, bẹ́ẹ̀ nìyá wọlé. Ìyálóde dáhùn, ẹ kò tí ì parí iṣẹ́ yìí látàárọ̀. Ẹ̀yin ọmọ àlè wọ̀nyí, ṣíṣe korò jíjẹ ọ̀fẹ́, kí ni ẹ ti ń ṣe? Ẹ dá mi lóhùn. Ẹni ìyà, ọmọ igi, ọmọ ẹran ni ìyà náà ni yóò sì jẹ yín pa. Ẹ fẹ́ máa jẹun lásán ni, Ṣàngó ni ó pàyà yín lọ́kọ̀ọ̀kan. Iṣẹ́ là á ṣe, iṣẹ́ là á ṣe, ẹ máa ṣiṣẹ́ tí mo gbé fún yín, ẹ máa gbọ́ràn. Ìyálóde bẹ̀rẹ̀ sí kógi bọ̀ àwọn ẹrú wọ̀nyí. Àwọn ẹrú bá ń kígbe, yéè yéè, ẹ dákun o, ọ̀dọ̀wọ́ dúró látàárọ̀, ẹ dákun ẹ jọ̀ọ́. Ìyálóde fèsì, ẹ panu mọ́, ẹ̀yin olóṣì ọmọ wọ̀nyí, bó bá ṣe tí oúnjẹ ni ẹ ó mọ̀ ọ́n jẹ, onígbèsè gbogbo. Èmi ni wọ́n pa yín àbí ìpabẹ́. Ẹ lọ gbé kété odò kí n tó yájú. Ṣé ẹ ti dé? Ìtawùyí, Ọ̀ṣuntádé o, àwọn dà? Àwọn sáré wọlé gìrìrì. Àwọn méjèèjì, àwa nìyí o, a ṣẹ̀ṣẹ̀ tó kó gidé ni. Ìyálóde dáhùn, ẹ ṣẹ̀ṣẹ̀ tí bodé látàárọ̀, ẹ ṣẹ̀ṣẹ̀ tí bodé. Pàgídàrè, kí ni mo fowó mi rà yín? Abẹ́ kò tí ì mọ̀ pé Ìyálóde Ìbàdàn, ọlá tètè gèrè ni alámòfin mú mi lágbádá. Bí èyí kúkúrú ọ̀gbọ́n èyí gúngùn ńkọ́? Àbí rówó ní í ni? Ẹ sọ́nà bí ọmọ tí kò bá gbọ́n, ìyà àjẹbólórí ni yóò jẹ. Náwó rẹ síbí, ẹni ìyà òkú gbẹ́, èmi ni wọ́n pa ẹ́. Kí lẹ fi mí pè? Èmi ẹ fún ṣe tá a níwúrà. Bí irun gba alágbàṣe gùn tó apá, ẹni tó gbóko fún òun lọ̀gá ẹ̀. Ọjọ́ tínú bá tún bí mi báyìí, ọjọ́ náà ni wọ́n fi ohun tí kì í jẹ́ kí adìẹ ọ̀tọ̀ hàn ẹgbẹ́ gbòhùn. Níbo lẹ rò pé wà? Èṣù ń ṣe yín. Ìyálóde bá jáde lẹ́yìn tó ti so wọ́n mọ́lẹ̀ tán. Ìtawùyí fèsì, èyí wá kọ sísọ o. Ọ̀rọ̀ yìí àbọ̀rọ̀ míì. Agbanilétí orókún ṣẹ̀jẹ̀. Kí ni a sọ lọ, kí la sọ bọ̀? Igi tá a ti ṣẹ́ sílẹ̀ lóko tẹ́lẹ̀ tí ò jẹ́ pé tó jẹ́ pé a kàn gbé nílẹ̀ lásán ni. Nígbà wo ni a lọ sóko náà? Èyí mà kọ́ yọyọ, ó mà sú mi o. Ọ̀ṣuntádé náà fèsì, Ìtawùyí kò wá dára mọ́ pàà. Bí ayé ọ̀hún kò bá ṣe é gbé mọ́, a kì í wá kú. Bẹ́ẹ̀ ni ọ̀nà ló jìn, àwa náà ní baba. Síso mọ́lẹ̀ kò dáa mọ́ o.
èmi Ọ̀ṣuntádé ọmọ Mágàjí ọmọ Alẹ́ṣinlẹ́kan, èmi ọkùnrin náà, ìyàwó méjì ni bàbá mi fẹ́ sọ́nà fún mi. Ohun tí yóò lé ni nílé ẹni, Èdùmàrè má fi ṣàdánwò ẹni. Tèmi náà ni mo dewúrẹ́ à ń so mọ́lẹ̀ yìí, èmi ni mo dàgùntàn olókùn lọ́rùn. Ohun tí ọmọ ewúrẹ́ ń rí sá, ṣó náà ni Ọ̀ṣuntádé fi ṣọ̀ṣọ́ ó ṣe. Bẹ́ẹ̀ ni ọ̀nà tí orí adé gbà wáyé, òun náà ni òjìyá tọ̀ dédúníyàn. Ọlọ́run àdàbà náà mà ló dẹ́yẹlé. Ọjọ́ tí a bí mi ayọ̀yọ̀yọ̀. Ǹjẹ́ ìyá ro irú èyí kàn mí bí? Bàbá ajẹ́ so mí mọ́gi bí ẹran. Ọmọ ọlọ́mọ là ń rán níṣẹ́ dé tòrótòró. Ìtàwùyè èyí ò dára mọ́. Ìtàwùyè bá fèsì. Ṣùgbọ́n mo tún fẹ́ kí o mọ kinní kan dájú o. Ẹni tí kò bí irú ẹni kò lè fẹ́ràn ẹni. Ẹni tí ò bá ti rí ìkúnlẹ̀ abiyamọ rí kò ní fokùn dán ọmọ ẹ̀dá wò. Ṣé o mọ̀ pé ìyá yìí kò lóyún àárọ̀ dalẹ́ rí? Ọ̀ṣuntádé fèsì, ìka ènìyàn mà ní. Ìtàwùyè náà tún dáhùn pé ṣé orí ẹyẹ ni kò pẹ́yẹ? Ọjọ́ tó rán mi lódò láàjì ńkọ́? Ṣé Èdùmàrè ni kò jẹ́ kí jomijòkè kó fi mí sóúnjẹ? Ọjọ́ tí ó sì ju ọ̀bẹ mọ́ láyà ńkọ́? Ṣé ọba lókè ni kò jẹ́ kí ó ṣe déédé ojú? Wò ó bí mo ti kù. Ọ̀ṣuntádé fèsì. Èsì Ọ̀ṣuntádé ni ìbéèrè wa nítọ̀sẹ̀ yìí. Ẹ dákun, Yorùbá bọ̀ wọ́n ní oúnjẹ tá a fún ẹrú kìí ṣe kó bá a sanra. Oúnjẹ tí a fún ẹrú kìí ṣe kẹ́rú ó lè bá a sanra. Ẹ dákun, kí ni ìparí ẹ̀? Oúnjẹ tá a fún ẹrú kìí ṣe kẹ́rú ó bá a lè sanra. Kí ni ìparí ẹ̀? Ìtàwùyè fèsì, ó ní tó àní rí jù yí lọ lórí àyọkà nínú ìwé ìtàn Ẹfúnṣetán Aníwúrà tí bàbá wa Akínwùmí Ìṣọ̀lá kọ. Ìran kìíní ó la kàí. Ẹrú ní bàbá, ọ̀nà ló jìn. Ẹrú mà ní bàbá o, ẹrú mà ní bàbá, ọ̀nà ló jìn. Ẹrú mà ní bàbá. Ọ̀gá iléeṣẹ́ ló jẹ́ ni, àbí ọmọlẹ́yìn náà ni ọ́? Ọkọ láyà ni ọ́ ni? Ọwọ́ rẹ wúwo, búrìjí rẹ yọ. Má lo àwọn èèyàn tó ń ṣiṣẹ́ pẹ̀lú rẹ bí ẹrú. Ṣe jẹ́jẹ́, fẹ́ràn ọmọnìkejì gẹ́gẹ́ bí ara rẹ, nítorí pé ẹrú ní bàbá, ọ̀nà ló jìn. Ìbéèrè wa lẹ́ẹ̀kan sí, ẹ jẹ́ rán yín létí. Yorùbá bọ̀ wọ́n ní oúnjẹ tá a fún ẹrú kìí ṣe kó bá a lè sanra. Ẹ dákun, kí ni ìparí ẹ̀? Àní rí jù báyìí lọ lórí Yorùbá Dùn Lédè nítọ̀sẹ̀ yìí. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá a tún tẹ̀síwájú nínú àyọkà ìwé Ẹfúnṣetán Aníwúrà Ìyálóde Ìbàdàn. Èmi a máa pé Àkànní Ọ̀kín lèmi jẹ́. Èmi lọmọ oníyàwó mébi, ọmọ ará òkè màgbọ́n lákìtàn. Aráyòwò sùn náà gbé màgbọ́n, èmi lọ́mọ ẹgbẹ̀jì owó. Ọmọ olówó gàngán olé, ọmọ olówó gàngán òde. Wọ́n bá òde lé o, wọ́n bá òde lé. Owó máa wù mí o, wọ́n bá òde lé. Ó di wọ̀ bí ọjọ́rọ̀.